A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ààrẹ Bọ́lá Tinubu ti bu ọwọ́ lu ìgbéga amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Aide-de-camp ADC Nurudeen Yusuf sí ipò Brigadier General. Ìpinnu tí ó ti dá awuyewuye sílẹ̀ láàrin iléeṣẹ́ ológun. Nínú lẹ́tà tí wọ́n kọ ránṣẹ́ sí Chief of Army Staff Lieutenant General Waheed Shaibu ní ọjọ́ 12 oṣù kejìlá ọdún 2025 ní National Security Adviser Nuhu Ribadu ti jíṣẹ́ ààrẹ fún ìgbéga Yusuf. Ìgbéga yìí ti dá awuyewuye sílẹ̀ láàrin iléeṣẹ́ ológun nítorí nínú oṣù kínní ọdún yìí ni wọ́n sì dẹkọréètì Yusuf gẹ́gẹ́ bíi colonel lẹ́yìn tí ó gba ìgbéga nínú oṣù kejìlá ọdún 2024. Inú oṣù kẹrin ọdún 2023 ni Yusuf tí ó jẹ́ lieutenant colonel gba ìgbéga sí ipò ADC fún Tinubu. Ó kù bí oṣù kan sí ìyànsípò Tinubu gẹ́gẹ́ bí ààrẹ. Oṣù keje ọdún 2024 ni wọ́n fi Yusuf jẹ ọba Ilémọ̀nà ilẹ̀ Ọ̀yún ní ìjọba ìbílẹ̀ Ọ̀yún ìpínlẹ̀ Kwara bí wọ́n ti ń retí kí ó bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ ní pẹrẹwu gẹ́gẹ́ bí ọba lẹ́yìn tí ó bá fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ológun. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ni àwọn òṣìṣẹ́ ológun kan ti fi ẹ̀hónú wọn hàn bí wọ́n ti ní àwọn tí wọ́n sì san ogun bíi lieutenant, captains, majors àti lieutenant colonel wà níbẹ̀ tí ó yẹ kí wọ́n gba ìgbéga fún iṣẹ́ takuntakun wọn. Tó wá jẹ́ Yusuf ni wọ́n fi gbogbo ìgbà gbéga tí ó fi gba ìgbéga lẹ́ẹ̀mejì láàrin ọdún kan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Ògbólógbòó olórí adàlúrú Bello Turji ti ní láti ìgbà tí wọ́n ti bí òun kò dá ní mílíọ̀nù 5 náírà rí bí ó ti sẹ́ lórí ẹ̀sùn wípé òun gba owó àti ọkọ̀ níbi ìjíròrò àlàáfíà peace talks tí ó wáyé pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Zamfara. Nínú fọ́nrán tí ó gba orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni olórí adàlúrú yìí ti ní iṣẹ́ òun kì í ṣe fún ìmọ̀tara òun. Fọ́nrán yìí ni ó fi fèsì sí ẹ̀sùn Musa Kamarawa tí í ṣe alákòóso ìjíròrò àlàáfíà àná former peace mediator tí ìjọba ìpínlẹ̀ Sokoto àti Zamfara yàn láti fi mú ìjíròrò wáyé pẹ̀lú àwọn agbébọn ní ẹkùn àríwá ìwọ̀ oòrùn. Kamarawa ni ó ṣe ẹ̀sùn wípé Turji gba 30 mílíọ̀nù náírà 30 mílíọ̀nù náírà níbi ọ̀pọ̀lọpọ̀ ìpàdé tí wọ́n ní pẹ̀lú gómìnà àná fún ìpínlẹ̀ Zamfara Bello Matawalle tí ó ti di mínísítà agbèfọ́ba ìpínlẹ̀ báyìí ní ilé ìjọba ìlú Gòso. Bákan náà ni wọ́n ní wọ́n pín ọkọ̀ níbẹ̀. Ṣùgbọ́n Turji dá ẹ̀sùn yìí nù wípé irọ́ pátápátá gbáà ni. Turji ṣàlàyé wípé pẹ̀lú Allah láti ìgbà tí wọ́n ti bí òun kò dání tó mílíọ̀nù 5 náírà rí. Iṣẹ́ tí òun ṣe kì í ṣe fún àpò ara òun. Ẹnikẹ́ni kò fún àwọn ní 30 mílíọ̀nù náírà tí wọ́n sọ nípa rẹ̀. Ó fi ẹ̀sùn kan Kamarawa wípé ó dalẹ̀ inú tí wọ́n fi tọ́ ọ nígbà ìdúnàdúrà àti bí ó ṣe lọ ń sọ ohun tí kò ṣẹlẹ̀ kiri. Àwọn ṣe àdéhùn lórí àlàáfíà nígbà tí ìjọba ìpínlẹ̀ Zamfara yàn án, ṣùgbọ́n ohun tí ó ń sọ báyìí kún fún irọ́ àti ẹ̀tàn. Kódà òun kò gba mílíọ̀nù 3 náírà. Bákan náà ni Turji ní òun yóò yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú olóṣèlú nítorí òun kò ṣiṣẹ́ fún olóṣèlú kankan tàbí ẹgbẹ́. Ó ní àwọn kì í ṣe olóṣèlú, bẹ́ẹ̀ làwọn kì í ṣe irinṣẹ́ fún olóṣèlú. Ẹ̀dá kankan kò ṣe àtìlẹ́yìn fún wọn. Ó wá da ẹ̀bi ru àwọn adarí olóṣèlú tí wọ́n mú kí ìṣòro ààbò peléke sí i láti ọjọ́ pípẹ́ kí Matawalle fúnra rẹ̀ tó gorí oyè. Ó dárúkọ gómìnà àná fún ìpínlẹ̀ Sokoto Attairu Bafarawa àti gómìnà àná fún ìpínlẹ̀ Zamfara Ahmed Yerima bí ó ti ń pè wípé kí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú wọn fún ìwádìí. Bí ó tilẹ̀ jẹ́ wípé Turji kò sọ̀rọ̀ lórí àhesọ ìdúnàdúrà ìjọba àpapọ̀ àti adàlúrú tí ó wáyé láìpẹ́ yìí. Turji ní gbogbo ọ̀rọ̀ tí òun sọ yìí jẹ́ tara òun níwájú Allah. Pẹ̀lú gbogbo ọ̀rọ̀ Turji, iléeṣẹ́ ológun máa ń fi gbogbo ìgbà rí i gẹ́gẹ́ bí ọ̀kan lára adarí adàlúrú tí ó léwu jùlọ most dangerous armed group leaders ní ẹkùn àríwá ìwọ̀ oòrùn tí wọ́n sì ń wá dòní lórí ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú ìwà adàlúrú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí.
ọkọ̀ òfurufú aládàáni private jet láti iléeṣẹ́ Flybird kan ṣèèṣì balẹ̀ crash landed lówùúrọ̀ àná ní pápákọ̀ òfurufú Malam Aminu Kano Makia. Ìròyìn jábọ̀ wípé ọkọ̀ tó ń bọ̀ láti Abuja yìí balẹ̀ láàrin aago 9 ààbọ̀ òwúrọ̀ pẹ̀lú èrò 11 tí ó gbé àti òṣìṣẹ́ inú ọkọ̀ 3. Ẹni ìṣẹ̀lẹ̀ yìí ṣojú rẹ̀ ṣàlàyé wípé gbogbo èrò inú ọkọ̀ ni wọ́n súré kó kúrò nínú ọkọ̀ tí kò fi sí àkọọ́lẹ̀ ikú, ṣùgbọ́n àwọn alámòjútó pápákọ̀ kò tíì fi àtẹ̀jíṣẹ́ léde lórí ìṣẹ̀lẹ̀ títí di àsìkò ìkóròyìn yìí jọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Sínétọ̀ tó ń ṣaṣojú gbùngbùn Kogi Natasha Akpoti-Uduaghan ti ní òun kò lè darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) tó ń ṣèjọba lọ́wọ́ pẹ̀lú bí àwọn kan ṣe ń wá bá a láti iléeṣẹ́ ààrẹ àti láàyè ara wọn. Akpoti-Uduaghan sọ èyí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ètò Ṣeun Ọ̀kínbálóyè níbi tí ó ti dá àhesọ lórí wípé ó ṣeé ṣe kí òun darapọ̀ mọ́ APC nù láàrin rògbòdìyàn tó ń lọ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP). Aṣòfin yìí ní òun kò lè darapọ̀ mọ́ APC bí ó tilẹ̀ jẹ́ wípé òun ti wà ní APC rí fún ìgbà díẹ̀. Kí lòun tún fẹ́ lọ ṣe ní APC? Òun kò nílò àti tẹ̀lé ọ̀pọ̀ èrò bandwagon. Òun kò nílò àti ju ara sílẹ̀ fún ìdúkokò tàbí ẹ̀tàn. Akpoti-Uduaghan ní ọ̀pọ̀ ìgbà ni àwọn kan ti kàn sí i láti darapọ̀ mọ́ APC títí kan àwọn akẹgbẹ́ rẹ̀. Ó ní àná lánàá yìí ni ẹnìkan sì sọ bí àwàdà wípé àwọn ṣì ń retí rẹ̀ ní ẹgbẹ́ tó ń ṣèlú lọ́wọ́, àwọn á nífẹ̀ẹ́ àti gbà á wọlé. Òun sì wí fún onítọ̀hún wípé òun nífẹ̀ẹ́ sí ààyè tí òun wà. Akpoti-Uduaghan tí í ṣe sínétọ̀ fún ìgbà àkọ́kọ́ ní ilé ìgbìmọ̀ ẹlẹ́ẹ̀kẹwàá tún sọ̀rọ̀ lórí ọjọ́ ọ̀la òṣèlú rẹ̀ bí ó ti ní ìjíròrò ń lọ lọ́wọ́ lórí àtúndì ìbò, ṣùgbọ́n àwọn kò tíì fẹnu kò lé e lórí. Nígbà tí ó ń fèsì lórí gómìnà àná fún ìpínlẹ̀ Kogi Yahaya Bello wípé ó ṣeé ṣe kí ó jáde fún ipò gbùngbùn Kogi ní ọdún 2027, aṣòfin yìí ní ẹ̀rù ò bodò bí òun bá ṣetán àti jáde lẹ́yìn ìjíròrò pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn. Ẹ̀rù Bello bá òun pẹ̀lú gbogbo agbára rẹ̀ nígbà ìṣèjọba gẹ́gẹ́ bí gómìnà. Òun padà fi ẹ̀yìn olùdíje rẹ̀ gbolẹ̀ nígbà ìdìbò ọdún 2023. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú Chabi Yayi tí í ṣe ọmọkùnrin ààrẹ àná fún ilẹ̀ olómìnira Benin tí ó jẹ́ alátakò ìjọba tó wà lóde Thomas Boni Yayi lówùúrọ̀ àná ní ilé rẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ mọ̀lẹ́bí rẹ̀ ṣe fìdí ẹ̀ múlẹ̀, a kò tíì gbọ́ ìdí kankan tí wọ́n fi torí rẹ̀ mú un, ṣùgbọ́n èyí ń wáyé lẹ́yìn ọ̀sẹ̀ kan tí ìgbìyànjú àti dìtẹ̀gbàjọba forí ṣánpọ́n. Mọ̀lẹ́bí rẹ̀ sọ fún akọ̀ròyìn AFP wípé àwọn kò mọ̀ bóyá ẹ̀sùn yìí ní ń ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ọjọ́ Àìkú tí ó kọjá. Thomas Boni Yayi bu ẹnu àtẹ́ lu ìgbìyànjú àti dìtẹ̀gbàjọba. Nínú fọ́nrán kan tí ó ṣe àkàálẹ̀ ní ọjọ́ méjì sẹ́yìn, ọ̀pọ̀ èèyàn ni wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú láti ọjọ́ 7 oṣù Kejìlá lórí ìṣẹ̀lẹ̀ yìí. Lára wọn ni àwọn tí ó lọ́wọ́ nínú ọ̀tẹ̀, mínísítà agbèfọ́ba àná àti àwọn tí ó ṣe gbòógì alátakò bíi Kandide Azanai. Azanai ni wọ́n fi sí àkàtà ọlọ́pàá lórí ẹ̀sùn ìlẹ̀dí àpòpọ̀ tako àwọn aláṣẹ àti ìgbésẹ̀ ìkórìíra tako ìjọba. Bákan náà ni Benin fi lẹ́tà àṣẹ ilẹ̀ òkèèrè ránṣẹ́ sí Pan-Africanist àti anti-Western influencer Kemi Sheba tí ó fi fídíò léde ní ọjọ́ Àìkú, bí ó tilẹ̀ jẹ́ wípé kò sọ orílẹ̀-èdè tí ó wà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká òṣèré ilẹ̀ Nàìjíríà Tonto Dike ti ṣe ìrántí ohun tí ó ṣe àpèjúwe rẹ̀ ní ìdáǹdè kúrò ní ọ̀pọ̀lọpọ̀ ọdún tí ó fi ń mutí, mu sìgá, ìbáraẹnilòpọ̀, masturbation àti ìbínú. Ìjẹ́rìí yìí wáyé láìpẹ́ yìí ní ìjọ Streams of Joy International Church níbi ìpàdé àdúrà New Season Prophetic Prayers and Declarations NSPPD tí olùdásílẹ̀ ìjọ Pastor Jerry Eze darí. Fọ́nrán láti ibi ìsìn yìí
èyí ni wọ́n ṣe àfihàn rẹ̀ lórí ẹ̀rọ ayélujára ní ọjọ́ Àìkú. Níbẹ̀ ni Dike ti ń bá gbogbo ìjọ sọ̀rọ̀ lórí ìpèníjà tí ó là kọjá láti ìbẹ̀rẹ̀ ayé rẹ̀, bí ó ti ní láti ọmọ ọdún 13 ni òun ti ń fa sìgá, bí ó ti la ìpèníjà ọtí mímu àti ìbáraẹnilòpọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún kọjá, ṣùgbọ́n tí ó wá sópin nípa ìdásí láti òkè wá. Òṣèré yìí ṣàlàyé wípé jíjáde láti wá jẹ́rìí sí iṣẹ́ Olúwa jẹ́ ìmoore àti ìkéde ìta gbangba, bí ó tilẹ̀ jẹ́ wípé ara lọ àti jáde nítorí ipò rẹ̀ láwùjọ. Ó ní èṣù gbìyànjú àti wí fún un kí ó má jáde, ṣùgbọ́n òun já ara òun gbà nítorí Ọlọ́run ló fún òun ní ipò tí òun fẹ́ dáàbò bò yìí, Ọlọ́run sì lè gbà á. Òṣèré yìí tẹ̀síwájú wípé níbi ìpàdé àdúrà tí ó wáyé ní ilẹ̀ Ghana ni àyípadà ti dé bá ilé ayé rẹ̀, tí ó fi òpin sí ìdè àtọdúnmọ́dún spiritual bondage. Lẹ́yìn èyí ni ó rí wípé ọkùnrin ọ̀hún tí ó dè mọ́lẹ̀ lójú àlá rẹ̀ ti sálọ. Bákan náà ni ó sọ̀rọ̀ nípa ìbínú èṣù demonic anger, bí ó ti ní èyí kó bá gbogbo ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú ẹlòmíràn kí ìrọ̀rùn tó dé bá a nípasẹ̀ àdúrà. Láfikún, Dike ní àlàáfíà jẹ́ ohun kan tí òun kò mọ rírì títí di ìgbà tí òun gba ìdáǹdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.